èmi lèmi ń bọ̀ láti kékeré ẹ̀ kájọ wà bá ti wà èmi ni mò ń bọ̀. ẹran tó máa tàkù ló máa ń tà lálẹ́. kọ́ lọ ṣèwádìí mi wò, kọ́ lọ wo history mi mú sílé, kọ́ lọ wò láti grade 1, kọ́ lọ wo history mi wò bóyá wọ́n ti gbé mi lọ sí station rẹ̀ pé MC jalè, àbí wọ́n ti gbé mi lọ sí ilé kan pé MC ìpààyàn, àbí wọ́n ti gbé mi lọ sí kóòtù. history ni èèyàn máa ń wò. àwọn ọlọ́mbà jẹ́ náà wọ́n dẹ̀ ń jẹun wọ́n dẹ̀ ń gbádùn. táwa jà náà pẹ̀lú àwọn kìnìún ìjà táwọn jà náà fi mọ̀ wá. o ò ní jà wà lámàjà olómadé láàárọ̀ ló máa gborí yẹn. òun tíjọ́ tó ní kí n lọ nà pẹ́ sani local government chairman, former local government chairman tó ní kí n já sí o. mo ṣì náà lọ fẹjọ́ mi sí tuntun tó ní kọ́ dáṣẹ́ mi dùn náà. bàtàn bèèrè lọ́wọ́ ẹ̀ńjọ́ yẹn Oluomo burúkú ni mí náà. ẹ̀yin tèmi ẹ wo ìjà míì tún ti bẹ́lẹ̀ láàrin ẹgbẹ́ ọmọ onímọ́tò. gbogbo wa la gbọ́ nǹkan tí Koko Zaria ń sọ ń bí àti nǹkan tí MC Oluomo tó ń sọ. ẹ gbọ́ inú fídíò yìí gangan lẹ ti máa mọ ìpìlẹ̀ ohun tó fa ìjà láàrin MC Oluomo àti Koko Zaria gangan. ẹ wo ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù, ẹ jẹ́ kí n fi fídíò yìí lẹ̀ kí gbogbo àkájọ wò ó. fẹ́yìn tẹ̀ tí ì bá wa subscribe ẹ jọ ẹ kílíkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn, ọ̀fẹ́ ni subscription. ọwọ́ yín tẹ fi ń bá wa tẹ subscribe yẹn ní orúkọ Jésù ẹ ò ní fi gbọ́mọ sí, ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ kú ìyálẹ̀ ta gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi, ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, gbogbo tó dé àlùkù bá dáwọ́ lé àyọrísí rere. ìmọ̀mọ́ yín náà ló sọ̀rọ̀ Gani Àyìndé Oyèdépò Ọláyínká Oyèdépò táwọn ọmọ sísá àgàsà Koko Zaria American boy. ọkọ̀ ní kí n dúpẹ́ lọ́wọ́ yẹn olólùfẹ́ mi ni gbogbo ẹ̀ tẹ́ fẹ́ mi kárí ayé, gbogbo ẹ̀ tẹ́ ń send message, gbogbo ẹ̀ tẹ́ ń kí mi. ẹ mọ̀ inú yẹn máa ń dùn fáwọn kankan bí ṣe wà mo ní mọ́tò lóríṣiríṣi, mo ní mọ́tò 70 million, mo ní 30, 25, àmọ́ eléyìí pé ojú ẹ̀mí mi mo gbà á bí mo ti ń ṣiṣẹ́ wọn fún mi mọ́tò orí ńláńlá ni. gbọ̀n àdúrà tí wọ́n máa ń ṣe nìyẹn pé kíyàn rí àṣeyọrí, so ìyẹn jẹ́ bẹ́ẹ̀ inú mi dùn gan. Ọlọ́run máa pàṣẹ gbò fún wa, kẹ́mi ṣe gbógun fún wa, torí nǹkan tó ṣe fún gbogbo wa a bìlífù ẹ̀. èrò ọ̀tá ni pé kó má rí ṣe ó dẹ̀ rí ṣe, so Ọlọ́run máa wà pẹ̀lú ṣe gbogbo wọn tó bá ti ń sọ má wojú wọn má ṣe ti tẹ lọ, Ọlọ́run máa gbà fún ẹ. so mo kàn fẹ́ sọ̀tọ̀ fún wọn, mo kàn fẹ́ sọ àwọn ọ̀rọ̀ kan ni. àwọn ọ̀rọ̀ mi fẹ́ sọ ni pé àwọn kan tẹ máa dárúkọ ẹ̀ bó ṣe ń lọ, torí mi lè pe lálùjọ nítorí mi rí ẹ rí, mo jẹ́ lè pe ẹlẹ́bọra. àwọn kan ló nígbẹ̀pẹ̀ lọ́rùn nítorí mi rí ẹ rí, Ọlọ́run jẹ́ níjẹ́ kí n rí ẹ. so tí máa ń sọ̀rọ̀ àjọjọ́ yìí mo sọ̀rọ̀, mo kàn fẹ́ sọ àwọn ọ̀rọ̀ tó sọ ní oníwèrè kan yá mi lóore kan ló sọ mí dé èèyàn, o mọ̀ mí ò mọ̀ tán. ìwèrè tó ń sọ̀rọ̀ fún ẹ tó wà ní mo ṣe pè lọ́wọ́ pé ẹ̀gbọ́n ẹ̀ bọ̀dá ló ń pè mí, a sọ fún ẹ pé bọ̀dá ló ń pè mí, ẹ̀gbọ́n ẹ̀ kò sí òun o mọ̀ mí ò mọ̀ tán, ara kan sọ fún ẹni oṣòdì fẹ́ gan. ara lé wa mo fi Ọlọ́run ọba búra èmi lèmi ń bọ̀ láti kékeré ẹ̀ kájọ wà bá ti wà èmi ni mò ń bọ̀. ẹran tó bá tàkù ló máa ń tà lálẹ́. tọ́nà lèmi ń ṣe tí mò ń rówó lọ́wọ́ tí mò ń kawó láti 91-92. ọ̀rẹ́ la fi mọ́ra, ọ̀rẹ́ ni wà. àjọ wọn lọ ságbo lọ gbogbo everything tó fi rí pírọ́bẹ́mù ẹ̀ṣẹ̀ rẹ̀ wọ́n yìnbọn fún ó tẹ̀ nǹkan mọ́lẹ̀ ní tàbí gbé lọ sí Abẹ́òkúta, àbí tá a kọ́kọ́ gbé lọ ká tó padà síbẹ̀ ìyá ẹni ẹ ti kú wá gbé lọ sí Abẹ́òkúta kó lè yé àṣẹ nǹkan pọ̀ gan rẹpẹtẹ o. àjọ orílẹ̀ ni àjọ ṣe gbó ẹni kò sínú àjọ ṣe gbà tàbí kó bẹ́ẹ̀ wẹ́wẹ́ ló pílè fún wa kó gbà tó ti pẹ́ ẹwẹ́ yẹn ni ò fẹ́ rí mọ́ gbà tó máa dé àwọn tá ló ti ń kọ́ńtró gbóṣòdì ó pè mí àti ẹnìkan orígántà là ń sùn bọ́lọ̀ bá mi ṣe dáadáa fáfá láti lọ́bì lọ́wọ́ àwọn tó mọ̀tàn nìyẹn. ọlọ́ àpò mo lọ dúró tí ibi tó wà ní ó jẹ́ kí n padà síbi iṣẹ́ mọ́kùnrin sẹ́ni kan tó lé mi o. bèèrè lọ́wọ́ ẹ̀ pé second born ẹ̀ ta ló ṣe kó mọ ẹ̀ èmi ni mo ṣe kó mọ ẹ̀. bèèrè lọ́wọ́ fọwọ́ àfàlà àti ló gbalé fún wa àkójọ orí kò sọ fẹ́ fún wa nílé ilé alámọ̀ ní sọ̀rọ̀ lẹ́sà àkójọ tí ó mọ̀ wá èmi àti ẹnìkan ni
gbàmí àní lówó lọ́wọ́ a máa fẹsẹ̀ rìn dásọ àní ni afẹsẹ̀ rìn lóṣòdì epo ní káńtà la máa ń sùn lówó mọ́tò tó bá wọlé lálẹ́ káyà oríṣiríṣi nǹkan owó tá à ń gbà nìyẹn ọ̀rẹ́ ni wá orúkọ là ń pera wa àti gbogbo ìdájí mọ̀ ẹ̀mí àti ẹ̀yìn kan kó tó dé látàbẹ́kúta àwọn tájú ti gba owó anywhere wọ́n ti wà wọ́n ti ṣe anything káwọn náà tó wá dá láyé ọ̀sán lẹ̀ èmi bàbá Daniel kọ́kọ́ lọ tì mọ́lé tálágbára pọ̀ lóṣòdì ìgbà tó dé olówó ojú ọ̀hún ta ló mọ̀ ò lè ṣe wọn kàn àti wọn dọ́kan rí tán pé mítìn pé wọ́n fẹ́ bá wa parí ìjà so ti gbàgbé ni tí bọ́lá náà yọ ọ̀rọ̀ àdá sí ẹ tó da ogun bẹ̀rẹ̀ eré ló sálọ ẹnìkan mo dúró náà gbogbo àjà wọn yìnbọn fún ṣe everything iṣẹ́ lọ́wọ́ bá ṣe ni wọ́n máa ń jẹ wọ́n máa ń gboríyìn ni àwọn náà ń forúkọ àwọn náà ń bàjẹ́ náà wọ́n dẹ̀ ń jẹun wọ́n dẹ̀ ń gbádùn táwa jà náà pẹ̀lú àwọn kìnìún ìjà táwọn jà lọ́ fi mọ̀ wá ó ní jà wọn lámájà ló máa dé láàárọ̀ ló máa gboríyìn ẹ̀ báwo mọ̀kọ́ tó ní kí n ṣe nínú ayé ni ṣé kí n máa sọ ni òun tíjọ́ tó ní kí n lọ nà pẹ̀sà ni local government chairman former local government chairman tó ní kí n já sí o mo ṣe náà lọ fẹjọ́ mi tuntun bú tó ní kọ́ dáṣẹ́ mi dùn náà pàtó ń bèèrè lọ́wọ́ ẹ̀ńjọ́ yẹn Oluomo burúkú ni mí náà ìjọ́ tó gún mi ní Abẹ́òkúta tó ṣèkà fún ṣùgbọ́n ẹ̀fọn onímì gbọ́rọ̀ náà ló sọ fún ẹ tí ẹ ti pọ̀ jù ni ìjọ́ tó ní ká lọ náà ṣẹ̀sán ó wà nílò òyìnbó àwọn mẹ́ta ló rán ọ́ dẹ̀ ń tì mí kan nìkan síwájú ìnáwó kan lu sẹ́ẹ̀sì mi jọ yẹn nígbà iná ẹ̀sùn ọ̀nà àwọn kàlọ́jà sí òní ọ̀ránṣẹ́ ọjà àgbáyé ń jọ yẹn ọjọ́ ìṣe nǹkan fún wa torí ó fẹ́ jọba ọba tó tọ́ sí ẹ sọmọba ní ẹni wọ́n dẹ̀ máa tàn àwọn èèyàn àwọn olú ń tàn òṣòdì gbọ́n kò ságbára ni gbogbo agbára fẹ́ ká máa lò wọ́n lágbára ẹ̀ lórí gbogbo agbára tó bá ní ká lọ ṣe nǹkan ìwọ ló máa lọ gbówó ń bẹ̀ wọ́n ló ń gbówó rẹ́pù ló ń gbówó assembly ló ń gbówó local government ẹ̀gbọ́n tó ń bẹ̀ gbà àwọn nìkan ló ń rúlù anything kẹfí bá ọmọ brown jà tó kó náà yà ń fẹ́ gbà àtàtó ìta gbà nítorí ẹ̀ ló ṣe bá wọn jà náà nítorí ẹ̀ bá yà ọmọ brown jẹ èmi pa ọmọ tá ló dé filé tá ló kù tí tá ló bá wà lóṣòdì ṣe ibo ló fẹ́ lọ ṣe olè ojú ẹ̀ ni ṣe olè ojú ẹ̀ ni àbọ̀yọ́ olè ojú gbọ́ láwọn ni sọlọ́ kan sàánú ẹ̀ ni kò dẹ̀ mọ́ lò gbogbo ọmọ ṣòrí ń sìn ẹ̀ ni ọmọdé tó ta ní ṣe ṣọ́ọ̀bù ni látàrí sáúlà ni gbogbo tá a gbà mí ṣe ṣọ́ọ̀bù pẹ̀lú ẹ̀ náà àwọn olóyìnbó kan wọn sọ pé ìwọ mbolo tí gbogbo ayé mọ̀nà lóṣòdì kájọrò pẹ́ngbà kan ni àmẹ́ta nígbà táwọn òpìsì ń wá wa wọ́n tó ní mo tàbí fún àwọn fámílì ẹ̀ lọ sí lóyìnbó sódì gbàgbé ni yàyà ò tí kú yàyà wà láyé náà ọkọ̀ yàbò tí kú ó wà láyé náà wọ́n gbé mi lọ sí Jẹ̀bú-Igbó wàdìmọ́dé Jẹ̀bú-Igbó mi mọ̀ pé bọ́dún fẹ́ lọ gbé fẹ̀mírẹ̀ mi ni lọ́jọ́ yẹn mi gbàgbé lọ́jọ́ yẹn mo gbé mo pe Sherman road òkè wọn kọ́ wá bá mi bẹ̀ alájẹ ìfilẹ̀ akíbù wọn bá mi bẹ̀ tó bá rántí ọdún mọ̀ṣẹ́ ti pẹ́ ọmọ bọ̀bọ̀ yẹn rí ọkọ̀ fún láwá ṣe wọn kan ni tí gbogbo ẹbọ yẹn tí mi ò mọ̀ pé fẹ̀mírẹ̀ mi ni lẹ́ni tó bá nífẹ̀ẹ́ mo ṣàrí pé àwọn ẹ̀gbẹ́ ògbé àbúrò ẹ̀ ògbé mo ṣàrí pé wọ́n sàmì lẹ́tà wọn á gbọ́ mo ti ṣe gbogbo yẹn mi mọ́ ṣe. fọ́sílẹ̀ tí mo kọ́ innocent ló fún mi lówó ọ̀dọ̀ innocent mo ti ń ṣiṣẹ́ innocent lọ̀gá mi àbádáni ló fà mí ọ̀dọ̀ innocent wọ́n fà wọ́n lọ sọ́dọ̀ ọ̀bàdà káyọ̀dé awẹ́ one branch ọ̀tọ̀ọ̀tọ̀ àbádáni ló fi wá wọ union èmi lọ́kọ́ fọlọ́pàá mú tí mo pẹ́pẹ́pẹ́pẹ́ innocent tó gbé mi lọ sí court tó wá ń sọ̀sọ̀ kúsọ̀ tó mọ̀ nǹkan tó ń sọ̀rọ̀ kúsọ̀ ẹni tó lò wá tó fi gùnkè sọ̀kan tó ṣe fún wa kò tó di state chairman pàtó di state chairman náà ló yá mi ní 40 million mo fi san 80 million èmi ò parọ́ gbogbo kẹfẹ́ mi ló bá sùn gbogbo ìyàwó mi ló bá sùn mi ò parọ́ ṣé bọ́kàsì máa jáde bóyá ìdàgbà tó yà lè máa parọ́ mọ́ bàbá àbọ̀dún bàbá lọ sí lóyìnbó 25 years bàbá ti náwó kó tó lọ náà bàbá ti náwó bàbá ti wà òkè gbé àwọn tó travel bàbá ń gbàgbà dé lọ sí wàhálà kóra korópè márùn kóra lẹ́sọ̀ọ̀sì gbogbo lára náà gbogbo ẹ̀ láàrí gbogbo ẹnìbọ̀dì rí náà gbogbo àmùkúrú wà òkè tó bá wálé wọn kó mọ́tò wá sí gbogbo everything tẹ́lifọ̀dì bá lọ sí lóyìnbó ọ̀dọ́ ẹ̀ náà máa ń dé sí gbogbo àwọn oníjẹkújẹ kó tó bá di pé máa ẹ̀ pọ̀ o èmi kan tí máa rí gòlójú máa gbà tí máa rí bàtà máa gbà ẹ̀bọ̀dì máa ń wo dìmọ́ náà ẹ̀ ní pé eléyìí mo ti pè wọ́n jọ́ kan rí
ó ní aláyé eléyìí òun fojú lóbìnrin ẹ mú àfìyàwó yín lẹ̀ fún inú ilé mọ́ o wọn ní rọ́pò lè ṣe bẹ́ẹ̀ ṣé o dẹ̀ ń jẹ́rìí à ń sọ̀rọ̀ sí mo máa parọ́ mọ́ ni kó jáde kó ní mo parọ́ náà o dẹ̀ ń ṣé o gọ ni ṣé ẹ máa ń parọ́ ọdún kan bẹ́ẹ̀ ni ó mọ ipò tó wà lára ẹlòmíì ni tó ti dá sọ́lọ́mí lára ni àmọ́yàwó oníyàwó tó máa wà nínú ilé ẹ̀ tí ọkọ máa wà ń ta tó máa sọ fọ́kọ pé ìyàwó ẹ̀ mo fún níṣẹ́ ò bó ṣe wọ o kó ṣe kọ́kọ́ fún wa ìkọ́ tó ṣe fún wa ní pé ká para wa wọ́n kọ́ ọmọ ojú kan lọ ṣe wọn nǹkan tó ṣe fún wa lóṣòdì nìyẹn kẹ́nìbọ̀dì bí ẹ̀rù ẹ̀ nìkan ni kó dé bí òun nìkan kó dé bí òun nìkan kò sí nǹkan tó ṣe fún wa. níbi tí mo ti ń ṣe fídíò ibi tó lọ́dọ̀ ẹ̀ ṣe fún mi lẹ́tí mo fi kọ́ apartment lónìí Òṣòdì náà ni kò tí ń ṣe bòmí so òun kankan tó máa parọ́ fún ẹni ọ̀rẹ́ lèmi àti ẹ̀ èmi ń bọ́ láti èmi ń bọ́ ni tí o sí wọn kan ọgbọ́n bẹ́ẹ̀ láti àfọláàtì aṣọ fún ẹ ó mọ̀ tán wá dáadáa ọlọ́ba ní fọwọ́n kọ́ bá sọ lọ́ba sọ̀rọ̀ níjọ́ kan tí mo lọ fẹ́ jẹ́sùn tó mi máa fẹ́ jẹ́sùn tó kú mi èyí mi tó fẹ́ jẹun ó máa tìyàn sí ẹni mi ò fẹ́ kú ìyẹn náà bẹ́ẹ̀ obìnrin yẹn bó ṣìkà náà lókà ọbẹ̀ tó wà bẹ́ẹ̀ sí òtítọ́ pé ká lọ yá wọn lásán ni ètò àjọ̀ràn ọmọ kan ní bẹ́ẹ̀ sákúlẹ̀ gbẹ̀mí ni gbogbo oríṣiríṣi nǹkan tó ń ṣe adé ń fi ẹlẹ́ ọlọ́run á mú ẹ fún ẹ lọ́jọ́ pé ìnáṣọ́ Àbújá rẹ̀ ní kó má lọ ọ̀dọ̀ lọ ló wà kàn tí wá bẹ́ẹ̀ sí ló kàn tí wá ń bẹ̀ tó kàn wá ń jáde tó ń bu ṣégò ló bá tiẹ̀ jẹ ni nǹkan ló jẹ yóò tán yóò kún fẹ́ lọ ni gbogbo àtọ́ bẹ́ẹ̀ náà fìyà jẹ Ọmọṣòdì ni mọ́tò márùn-ún lọ Ọmọṣòdì gbà mọ́tò márùn-ún la gbà àtàní tí ò fẹ́ tẹ̀ náà gbà ṣégò mẹ́tọ́ ni ó mọ̀ bóyá jẹ́ alóṣòdì fún wa kò sí wọn kọ́kọ́ Ọmọṣòdì tó máa ń sọ̀rọ̀ pé kẹ́yìn máa sọ̀rọ̀ ẹ má yẹ kí n sọ̀rọ̀ ìkànnì kò ń fẹ́ kí nǹkan wọn jọ gáhùn kò ń fẹ́ gbàfẹ́ anybody kẹ̀hìndú tẹ̀rí yẹn láti 90 first carnival olúfọ́n 5,000 pẹ̀lú màálù kan ẹgbà tí kẹ̀hìndú ti ń gba tíkẹ́ẹ̀tì ni òun àti Gbàjàbí àbílà ń jọ gba tíkẹ́ẹ̀tì gbà kan tó a pé PC ni bàbá wà àbá máa wà nínú ẹni tó máa dúgbọ́ fún ọba àdúgbò tó pé òkè àmọ́ lọ́mọ kan tó fi ṣe gbogbo nǹkan tẹ̀lé bàbá yẹn ṣe fún ojú dalẹ̀ láàsì náà ni láti fẹ́ jọba bàbá yẹn jọba náà bá ń jọba nílé ẹ wo ó sọ ọmọ kan á kìlọ̀ fún ẹni o èmi ò mọ ọ̀rọ̀ sọ Làgàtà lórúkọ mi o àwọn tó mọ̀ mi mọ̀ mi o ẹ máa sọ true fún ẹ báwo kí n jáde fún ẹ máa jáde fún ẹ wádìí nǹkan báyìí kan sọ pé ká wádìí òtítọ́ ká mọ̀ ètò ń jó òtítọ́ wà kàn jáde wà kàn máa sọ pèsè ọ̀dẹ̀ bẹ́ẹ̀ náà sọ fún ẹ pé kó máa bú pàṣọ òfin táyé kọ́rẹ́nsì bí pàṣọ òun bú pàṣọ ọ̀dẹ̀ ògùntà nílẹ̀ Yorùbá wà rìn dì wà gọ̀ ó gọ̀ dọ̀tí ni ẹ àwọn tó gbọ́ kiri ẹ̀ gan lọ́gbọ́n bẹ́ẹ̀ ní gẹ́sì àrìn dì ọ̀dẹ̀ náà máa sọ̀rọ̀ a máa ṣe bí wèrè a máa ṣe bí gbọ́n olọ́gbọ́n ìwọ̀n tó lè gbọ́ ẹ̀gọ̀ tí kò tí ń dáadáa wíwẹ́ kí wọ́n máa ṣàdúrà fún ọ̀ọ́bì Ọmọṣòdì gba mọ́tò márùn-ún lójú ẹ̀mí ẹ̀ ẹ̀sán kan ò sí lọ́rùn ilé ayé lẹ̀sán wà ẹ̀wọ̀n kò ní jù báyìí lọ mo kàn wá wọ́n nu ẹni àlùjọ̀nù alágbo ẹ̀bùrọ̀ alágbo mo kàn wá wọ́n nu ẹni tí máa gbọ́dọ̀ sọ̀rọ̀ sí mi ìwé mi ìmọ̀ràn sọ̀rọ̀ màá fún ọ̀gá ẹ̀ nílàádì ọ̀gá ẹ̀ jáàrí ní sáró máa ń jà ní ṣó lè wojú àwọn ọmọ kìnnìún ni ó lè wojú náà ọmọ kìnnìún wọ́n á kó wọn jọ òfin wọn gúnkè wọ́n á sọ wọn sòdì dẹrú ó lọ káwọn kan wá kóríṣiríṣi àwọn kan wá ẹ̀wọ̀n kò ní jù báyìí lọ ẹ má wọrí. history National Union Road Transport Worker ni mo fẹ́ sọ kọ́ lọ ṣèwádìí mi wò kọ́ lọ wo history mi mú sílé kọ́ lọ wò láti grade 1 kọ́ lọ wo history mi wò bóyá wọ́n ti gbé mi lọ sí station rí pé MC jalè àbí wọ́n ti gbé mi lọ sí ilé ìkọ́ pé MC ìpààyàn àbí wọ́n ti gbé mi lọ sí kóòtù history ni èèyàn máa ń wò ẹ lọ try kẹ́ wo history yẹn tẹ́ bá wo history yẹn lè máa mọ orí ẹ̀dá tó ń pè ní Musiliu Àyìndé ọmọ Adésọyà aka MC Oluomo
history of national union mo bẹ̀rẹ̀ kọ̀dọ́tọ̀ ni mo ṣe mo kàwé ìgbà tí bàbá tó bí mi Músè Akínsànyà bàbá eléégún ló máa ń pè bàbá mi lóṣòdì bàbá eléégún. ẹ̀yin tèmi ẹ wò ìtàn tó lágbára báyìí ó ní MC Oluomo ló ń ṣàlàyé wípé òun ò ṣe màgòmágó nídìí iṣẹ́ àwọn road transport workers. Kí ló fa awuyewuye òun ni wípé láìpẹ́ yìí ni Bàrúwá ló lọ sí ìlú Àbújá pẹ̀lú àwọn workers wọn jẹ́ ká sọ bẹ́ẹ̀ yẹn ò dán sọ wípé àfi dandan kí MC Oluomo kó resign gẹ́gẹ́ bí president àwọn road transport workers. So eléyìí ló fa ìtàn tí MC Oluomo wá ṣàlàyé bóun ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú pé kọ̀ǹdọ́tọ̀ ló ń bá wọlé tóun di treasurer láti bẹ̀ títí bí bàbá òun ṣe kú gbogbo ẹ̀ lóríṣiríṣi ni MC Oluomo ló ṣàlàyé nínú fídíò yìí. Anyway ẹ jẹ́ kí n fi fídíò náà lẹ̀ kí gbogbo wa kájọ gbádùn ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé láti bá wa subscribe sí YouTube channel wa. Ẹ wò sàlẹ̀ níbi tán kọ subscribe sí yẹn ọwọ́ tẹ fi ń bá wa kílìkì lórí subscribe yẹn ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sí ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. Wọ́n ti gbé mi lọ sí station rẹ̀ pé MC jalè àbí wọ́n ti gbé mi lọ síbi ìkọ̀ yìí pé MC ìpààyàn àbí wọ́n ti gbé mi lọ sí kóòtù. History ni èèyàn máa ń wò electric wo history yẹn tẹ́ bá wo history yẹn lè máa mọ orí ẹ̀dá tó ń pè ní Musilo Ayinde ọmọ Adésọyà aka MC Oluomo. History of national union mo bẹ̀rẹ̀ kọ̀dọ́tọ̀ ni mo ṣe mo kàwé ìgbà tí bàbá tó bí mi Músè Akínsànyà bàbá eléégún ló máa ń pè bàbá mi lóṣòdì bàbá eléégún ló máa ń pè bàbá mi. Màmá mi ni last wife, màmá tó bí mi ni last wife. Nígbà tó fẹ́ ṣú màá mi ní opó, àwọn tí bá ń sọ̀rọ̀ yìí wọ́n ti mọ ọ̀pọ̀ tó ń pè ní opó, tó fẹ́ ṣú màá mi lópó ni màá mi wòye pé òun ò lè bímọ fún ọmọ ọkọ òun. Mo wà ní primary 3 Afọlábí primary school ni bàbá mi kú. Mo ẹ̀ṣẹ̀ wá lọ bẹ̀rẹ̀ school ní Òkè Ẹ̀fọ̀n primary school. Mo wà ní primary 6 ni mo back out nítorí pé màá mi ò lágbára mọ́. Mo dẹ̀ bẹ̀rẹ̀ ìgbà tí màá mi lọ ru iyẹ̀pẹ̀ Bílí sọ pé iyẹ̀pẹ̀ tó máa ń ronú odò tí màá mi ṣubú níbẹ̀ nítorí àtijẹ àti mu ni mo fi di èrò ọmọ ọ̀tá ní age of 13 years. Ilẹ̀ báyọ̀ mọtí mo ò mu sìgá mo ò mu gbó mo dẹ̀ báyọ̀ jalè. Mo dẹ̀ bẹ̀rẹ̀ kàríà mi níbẹ̀. Ẹni tó bá mọ àdátọ́ lábẹ́kúta mo ìwo YouTube ní ẹnujọ́ mẹ́ta yìí tí mo rí bọ̀ kọ́kọ́ tó sọ story tó ní pé kó lọ béèrè lọ́wọ́ Musiliu tó wà lẹ́kọ̀ọ́ yẹn pé òun àti ẹ̀jọ̀ wà ní àdátán ni àdátán. Ìmá jókòó sórí ọ̀fàn ẹni tó bá mọ mọ́tò tó ń pè lọ́fàn ìmá jókòó sórí bonnet gba owó ìmá kọjú sérò gba owó lọ́wọ́ wọn ni. Láti ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ kàríà mi kíákíá mo fi di ẹni tó wọnú national union. Mo dẹ̀ wọnú national union mo bẹ̀rẹ̀ ibi tó ti ń bẹ̀rẹ̀ láti pack and take dance mo ti bẹ̀rẹ̀. Mo wọṣẹ́ yìí ni mo ṣeṣẹ́ yìí ni mo wọ̀ ọ́ ni. Ọlọ́run bá dẹ̀ gbà fún mi látòrí deputy treasurer unit mo di treasurer, látòrí treasurer unit mo di chairman unit, látòrí chairman unit mo lọ sí branch mo di deputy treasurer branch, látòrí deputy treasurer branch mo di treasurer níbẹ̀, látòrí treasurer branch mo di branch chairman, látòrí branch chairman mo di treasurer state, látòrí treasurer state mo di state chairman, látòrí state chairman mo wá jókòó síbi ibi tí mo jókòó yìí kò yẹ pé yìí my power kò ń ṣagbára kò ń ṣe kankan. Èmi ò lé Bàrúwá kó òbí, èmi ò lé Bàrúwá kó lórí seat. Ìgbà tí Bàrúwá náà ń win ní judgement yẹ nígbà táwọn káńtì tó ẹ Àlàjí Àgbẹ̀dẹ lórí ẹ̀jẹ̀ ká ìgbà tí Àlàjí Àgbẹ̀dẹ máa bọ́lẹ̀ wọ́n ti lọ ṣe shrine sóòlù káàkiri tí deputy president tó ní as a artist chairman. Ìgbà tó yá ni Bàrúwá náà ń win
Bàrúwá tó dẹ̀ ní òun win first tenure Bàrúwá olùmọ̀fẹ́ ṣàlàyé fún the whole world kò gbọ́ first tenure Bàrúwá and the treasurer lẹ́yìn ọ̀gá àgbẹ̀jẹ treasurer ni mí gbogbo everybody ló dẹ̀ mọ fìtínà tí yẹn bó ṣe pọ̀ tó nígbà yẹn so I support Bàrúwá láti lè become to the president selection ọ̀gá àgbẹ̀jẹ àti Bàrúwá ọmú pépà ní ọmú pépà lọ róòlù fún wọn pépà lọ róòlù fún wọn Bàrúwá dẹ̀ mú president national union ó dẹ̀ become ó dẹ̀ sọ àyè mi náà èmi ò ń parọ́ ó sọ àyè mi àṣẹ chairman Lagos state ìgbà tó yá ló gbé ṣe ẹ̀dẹ̀ èmi bẹ̀rù Bàrúwá débi tó ń bẹ̀rù èèyàn dé bàbá rẹ̀ sọ pé èèyàn ń tọ́jú Bàrúwá mo tọ́jú Bàrúwá débi téèyàn ń tọ́jú ẹ̀dì àfẹni tó bá parọ́ nínú àwọn tàjọ wà nù state officer tó mọ̀ ó máa já wọn lọ́kàn nǹkan tí mo sọ yìí mo tọ́jú Bàrúwá débi tó ń tọ́jú èèyàn dé ẹ̀sì sùlíà lọ́rùn lọ́ba lé níbi tí mo tọ́jú ẹ̀dì mo tún ní mi tó yẹ pé mo ní proof I have the proof tí mo fi tọ́jú Bàrúwá ẹ ti understand sí mo ní proof tí mo fi tọ́jú Bàrúwá because ọ̀gá lọ́gà máa jẹ́ èèyàn ń yájú sọ̀gá ẹ̀ gbogbo táìmù tẹ́lẹ̀ àti Bàrúwá jọ wà ń bẹ̀ ọ̀bí mẹ́tàlá ni àmà yà mí re kí Bàrúwá pè mí lẹ́kọ̀ọ́ kí má dáhùn lẹ́ẹ̀mejì mo dẹ̀ bọ̀wọ̀ fún Bàrúwá mo ṣe nǹkan téèyàn ń ṣe mo ṣe fún Bàrúwá lójú ẹ̀ lẹ́yìn ẹ̀ èmi àti Bàrúwá tún jọ lọ sí Amẹ́ríkà nígbà tó mú pépà tàn àjọ wà ní ilé àwọn fámìlì mi l'Atlanta ni lẹ́yìn ìyẹn àtúnjọ lọ sí New York ni gbogbo bí ta wà tàbí travel lọ èyí tẹ bá wà lábroad ẹ mọ nǹkan tí mò ń sọ yìí tí wọn bá fẹ́ gba apartment tó tún wá jẹ́bi tó jẹ́ pé present ni èmi mo ná gbogbo owó ẹ̀ tí báyìí rí Bàrúwá mo ṣe ń sọ̀rọ̀ yìí ọ̀bí mẹ́tàlá mi rè mo yìí máa ṣe báyìí láti kí ó lóun win ní judgement ìgbà tó win ní judgement ó yẹ kí ọ̀gá Bàrúwá padà sí South West láti lọ take mandate ẹ̀ padà wá sí Abuja ni because South West lọ sóònù present sí but ibi tó sóònù present sí Ogun State kò ṣiṣẹ́ Lagos State kò ṣiṣẹ́ Ondo State kò ṣiṣẹ́ Ọ̀yọ́ State kò ṣiṣẹ́ Ọ̀ṣun State kò ṣiṣẹ́ it's only Ekiti State ló ṣiṣẹ́ ó dẹ̀ yẹ kí Bàrúwá kó lọ sí Zone 2 l'Óṣogbo láti lọ make mandate ẹ̀ wá sí headquarter padà ní but àwọn wo ló fẹ́ dìbò it's only state chairman state treasurer and 3 other nínú àwọn state officer ló gbọ́dọ̀ dìbò for trustee náà wà bẹ́ẹ̀ and 2 other either finance either vice lọ́lẹ̀ dìbò ló máa pé 5 you not working on the 5 states ìgbà tí union máa return padà òun ti lọ ṣe kangaroo election lóru tẹ́lifọ̀dì mú fídíò tí Bàrúwá fi ṣe election jáde the next ó gba Nasarawa lọ tó lọ òun lọ ṣe swine bẹ́ẹ̀ ìgbà tó máa sọ pé òun fẹ́ padà wá bí kàǹtìkàǹtì wà ń bí kàǹtìkàǹtì wà ń bí kò ń ṣe MC gbà yẹn because MC ò tí ì ní lọ́kàn wípé òun máa wá sí president ṣẹ́dá rí ọ̀ọ́dẹ́ ní Lagos State o ọ̀ọ́dẹ́ ní Lagos State o èmi mo pinnu wípé mo fẹ́ wá sí ipò president èmi mo pinnu because mo fẹ́ fi build career mi ni tẹ́ bá sọ pé ìkọlówó wà kíní kọlówó wà ìgbà kọlówó wà ìrọ̀kọ̀ bá kàwọ́ pọ̀ ìkọ́ tó ní kálukú bá gbìn ló máa padà ká ìkọ́ tó ní kálukú bá gbìn ló máa padà ká ìkọ́ tó fi mú èmi tí mo fi wá sí headquarter mo fẹ́ build career mi ni jẹ́ pé tó bá ń sọ story in union ọmọ àmà sọ pé MC náà in president national union
kò dẹ̀ sí nǹkan tó máa fẹ́ ṣe ní national union ní ọ̀la wọ́n yìí máa carry me along ìbá darúgbó kí n máa fi ọ̀pá rìn wọ́n máa carry me along ìkan tí mo fi wá síbí yìí nìyẹn. Now ìgbà tí mo wá rí pé president yìí wù mí wọ́n ti dá gbogbo union padà ní gbogbo state wọ́n ti pé 5 no wọ́n ti pé 4 ó kù ó lé Ọ̀yọ́ àní Ọ̀ṣun mo lè jáde gbogbo station àmà yẹn everybody and lọ fẹ́ nation wọ́n pe ọ̀gá báàrù wá ń gbà yẹn pé fọ́ọ̀mù wọ anybody tó bá fẹ́ ra fọ́ọ̀mù mo lè sanwó fọ́ọ̀mù mo ra fọ́ọ̀mù ó wà lọ́wọ́ mi and lọ sọ́ṣogbo and selection mo lè emerge as a president ọ̀gá báàrù ọ̀gá àgbẹ̀dẹ all emerge as a vice southwest 5 ọ̀gá Jango all emerge as a national trustee and selection mo lè wọlé gbogbo òwe kóòtù tó náà ń gbé kiri from day 1 my name orúkọ mi ò sí ń bẹ̀ ẹ lọ bèrè lọ́wọ́ wọn ẹni kọ́ gbé orúkọ mi ò sí ń bẹ̀ orúkọ mi ò sínú ẹ̀ rárá I know part of the court mo ò sínú kóòtù yẹn mo ò sínú ẹ̀ rárá ẹ ti understand me see now I'm better àníyàn wa lọ because mo ṣe wà yìí MC ayé àtijọ́ ó yàtọ̀ sí MC sin because is Nigeria fẹ́ peace I have name lọ́wọ́ ìbò tí lórúkọ mo ò lè kó boys tó bá ń fẹ́ boys sí big battalion boys MC ni MC ni káfí Nigeria dẹ̀ ká travel lọ sí abroad MC ni but onílù kò ní fẹ́ kí ìlú tú mo lè máa sọ yín pé mò ń káwọ èèyàn máa fi jà kiri Ọlọ́run ò ní jẹ́ kí n rí irú ẹ̀ mọ́ now mo lè imagine as a president mo wà ń bí à ń bẹ̀rẹ̀ àníyàn lọ gbogbo all the states tó jẹ́ state chairman ní all the 36 èmi ni under mi lọ wà tó ń bá mi ṣe but I don't have anybody kò ní state chairman kankan gbogbo state chairman gbogbo wọn bọ̀ bí lọ́la ẹ máa rí gbogbo wọn ẹ ti understand the scene ṣó ti yẹ yìí sè gbogbo all the 36 states under mi lọ wà mo ẹ̀ṣẹ̀ ṣe tọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí káàkiri ni mo bá ọ̀gá bá ruwa nínú ti tọ́ba bá ruwa tó bá mọ̀ yìí pé òun ní anything is no me tọ́ba ń win ní case kò ń ṣe MC lọ ń win ní case kọ̀ọ̀kan fún mo ò sínú kéèsì wọn kọ́lọ̀ wo orúkọ kọ́lọ̀ wo inú kò sórúkọ mi ń bẹ̀ mo dẹ̀ yìí máa ó dẹ̀ di àná mo ti kó bí mo yìí wà ní headquarter níjọ́ Thursday last week Thursday mo yìí wà ń bí mo kó bí ní headquarter ní nǹkan bí 8 ní flight mi nítorí sálà mo dẹ̀ gbé Èkó lọ ó dẹ̀ dijọ́ Monday ọ̀nà débí pẹ̀lú àwọn jàǹdùkú ọba gbogbo ọ́fíìsì jẹ́ ọkọ̀ gbogbo ẹ̀ gbogbo ọ̀bọ̀ ìsìn bẹ̀rẹ̀ sí pé mi ní ọkọ̀ gbáka ọkọ̀ mo ní mi ò ní ìdìbò ìsìn o because Abuja union ọ̀n ṣe jàgídíjàgan mọ́ a lè kó àwọn boys ká ní afẹ́ lọ àtáàkì wọn téèyàn bá kú kọ́ gbogbo tí ó wọ̀lú ti mọ̀ yí pé àwọn ló wá síbí ok ìwọ tó náà fẹ́ wá síbí as a president tó yẹ kẹ́ máa tú TV tó yẹ kẹ́ máa gbé aago kẹ́kó aago kẹ́kó laptop kẹ́gbé fridge kẹ́kówó ẹgbówó tówó ẹgbẹ́ ní ọ́fíìsì HOD ẹ̀kọ́ tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ kìíní printer tó fi print gbogbo ẹ̀ ẹ̀kọ́ ògbẹ̀ kìíní kámẹ́rà àwọn ọmọ ọlọ́mọ tó ń lò ẹ̀kọ́ gbogbo ẹ̀ ẹ̀kọ́ laptop ẹ̀bá gbogbo ọ́fíìsì jẹ́ kẹ́ni tó fẹ́ wá sí headquarter tó ní pé ìwọ owó ìní court ló tún ba ìkọ́ nù ibi tó fẹ́ dé sí jẹ́ ẹ tún gbé pumping machine ẹ tún yọ battery generator ẹgbẹ́ èmi ò dẹ̀ lè create inú sáǹsì mọ́ mo ti ju gbogbo yẹn lọ Ọlọ́run ti bàṣírí mi àwọn agbófinró ti ń ṣiṣẹ́ tó yẹ kó ṣe because o lè wá àtàkì èèyàn a lè jà lábùjá irú òtún ní wáyé mọ́ kí n sọ pé boys ó yẹ kó boys kìíní kan wá ọkọ̀ gbáka ọkọ̀
mo ṣe sọ yé pé kí n wá explain fún gbogbo the whole world gbọ́dọ̀ sì jẹ́ èmi yìí man as a president mi ọdígbòyàn mi ni state chairman Ogun State wà bẹ́ẹ̀ state chairman Ọ̀ṣun ó wà bẹ́ẹ̀ state chairman Ondo ó wà bẹ́ẹ̀ state chairman Èkìtì ó wà bẹ́ẹ̀ ẹni tó padà emerge as a state chairman Èkó because èmi yìí ní state chairman gbà tí mo lọ emerge as a president òun ni treasurer mi gbà yẹn òun náà wà bẹ́ẹ̀ ìbàdàn dẹ̀ sọ àyìn wọlé mo dẹ̀ ìrọ̀yàn láti Àbújá wípé kọ́ lọ sọ àyìn àwọn náà ní Lagos State lọ́ fi sọ àyìn àwọn náà ló fi emerge as a state chairman Lagos State ẹ béèrè lọ́wọ́ wọn ta ló rọ̀yàn wá tó wá ṣe sọ àyìn fún wọn ọ́fíìsì ta ló wà ọ́fíìsì National Union ló wà ẹ wá múra ẹ̀ ń jó ẹ̀ ń ṣe gbogbo ẹ̀ ṣé wọ́n ti lé MC kúò ní Àbújá àbàlọ́ àti take over ẹ̀yin tẹ wish mi ní good ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn ẹ̀yin tẹ wish mi ní lord ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ mi di whole world tó ń pè mí kò síbi tó ti pè mí mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan mo dúpẹ́ lọ́wọ́ àwọn lọ́ba tó ń pè mí mo dúpẹ́ lọ́wọ́ àwọn òjòyè tó ń pè mí mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin citizen Nàìjíríà tẹ́ ń pè mí mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìjọba tẹ́ ń pè mí fún fẹ̀tẹ̀ ní sí mi ọlọ́wọ́n obìnrin àti all the state chairman tó pè mí pé ọ̀gá ṣé káwọn máa bọ̀ ní tí mo dẹ̀ sọ fún yín pé ẹ̀dí state yìí mú mo fẹ́ wà l'Àbújá a máa yanjú ẹ̀ ọ́fíìsì ọ̀hún la wà padà yìí o ẹ ti understand sí ọ́fíìsì ọ̀hún la wà padà yìí ẹ ti understand sí mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ni ẹ̀yin tẹ́ ẹ̀ kí mi mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ ẹ̀ jó ẹ̀nà ti lẹ́mísì mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ ẹ̀ wish mi ní good kí inú yín dùn pé MC kò ní ṣubú mo dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́wọ́ ọbẹ̀ nínú màdàbá mi dúpẹ́ lọ́wọ́ gbogbo yín Èkó Nàìjíríà kò ní dáhùn Lagos State tèmi náà ti wá kò ní dáhùn gbogbo state tó ní kálukú wà náà kò ní dáhùn Nàìjíríà a máa rí ìdùnnú ọlọ́wọ́ ọbẹ̀ nínú màdàbá ń bẹ̀ ìkọ́kọ́ ò ní ṣe bàbá wa ìkọ́kọ́ ò ní ṣe wọ́n fún wa bàbá wa máa live long life lágbọ́rọ̀ lọ́ṣíàlá ṣóyè yìí sì bọ̀ gbogbo èèyàn ta fà sókè dẹ́yìn ìdóbo rí bẹ́yìn ò rí ọlọ́wọ́n ọbẹ̀ lẹ́dùnmarè rí ọlọ́wọ́n ọbẹ̀ lẹ́dùnmarè dẹ́ wà ọlọ́wọ́n bá ń wo gbogbo wa ẹ ti understand ọlọ́wọ́n bá ibi téèyàn bá máa délé ayé àdébẹ̀ ẹ believe me ọmọ akíní ní Akínsọ́yà níní Akínsọ́yà is my name ọmọ akíní ní tí ò gbọdọ̀ ṣojú mo ti ń bá láìfò mi bọ̀ láti kẹ́ àìmọye ogun oríṣiríṣi tàbí face tọ́lọ́wọ́n ọbẹ̀ lẹ́dùnmarè dẹ́ ìṣọwà débì because mo ní wùsì báàdì fún wọn ìwọ tó ń wò mí yẹn mo ní wùsì báàdì fún ẹ please má wùsì báàdì fún mi kò rántí ọjọ́ ọ̀la àwọn ọmọ ẹ rántí ọjọ́ ọ̀la àwọn ọmọ ẹ ìwọ tó ń wò mí ni mo sọ má wùsì báàdì fún mi rántí ọjọ́ ọ̀la àwọn ọmọ ẹ o ti understand sí à ń fẹ́ kí Nàìjíríà dá ni ẹ má jẹ́ ká jẹ́ kí Nàìjíríà bàjẹ́ ó dẹ̀ lè bàjẹ́ kò lè bàjẹ́ lágbọ̀rọ̀ lọ́ọ̀ ẹ̀yin tó bá fẹ́ bàjẹ́ lọ́ máa fi yín rúbọ ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ àwọn àfáà tó pè mí lóríṣiríṣi mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin àfáà mo tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin àfáà tó yẹ pé ẹ̀ ń ṣàdúrà fún mi mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin pásítọ̀ tẹ́ pè mí náà tẹ́ ń ṣàdúrà fún mi mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìyá mi ẹ̀yin abiyamọ fọ̀jà gbọ̀rọ̀gbọ̀rọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ṣe pẹ̀lú mi mo yìí lọ́dọ̀ màmá mi kan ní Èbúté Mẹ́ta abiyamọ gidi níjọ́ ọdún mo yìí lọ́dọ̀ màmá mi kan ní Èbúté Mẹ́ta màmá àgbáyé adalẹ́ lágbọ̀rọ̀ ló ń ṣe àlà ẹ̀ ní bọ́jọ́ ọlọ́jọ́ lọ peace ti reign kò sí wàhálà headquarter ni mo wà yìí mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo lórí gbogbo yín ọlọ́wọ́n ọbẹ̀ lẹ́nu màá ròyìn jẹ́ kẹ́ fojú sunkún ọmọ ẹ̀ ní fi ọwọ́ yín ẹ̀ ní fi gbé àwọn ọmọ sí àwọn ọmọ yín á jẹ́yàn lójú ẹ̀mí yín gbogbo ibi táwọn ọmọ yín bá wà á bójú rere ọlọ́wọ́n ọba pàdé lágbọ́rọ̀ lọ gbogbo ẹni tó bá sọ pé ó kù bí táwọn ọmọ yín tẹ bí jẹ́kẹ́ lu oyún wọn fún oṣù mẹ́sàn-án ẹ mọ bẹ ṣe ranjú kẹ́ tó bí wọn gbogbo ẹni tó bá lókun bí táwọn ọmọ yín máa gbà á jẹun lé àlọ́ṣọ wọn lójú òní gbogbo ẹni tẹ bá wù sí ní good luck ọlọ́run á wù sí ní good luck gbogbo ẹni tẹ bá lè wù sí ní bad náà ẹ̀san tó tọ́ sí lọ́dọ̀ ọlọ́run á fún yín thank you very much God bless you all God bless you Nigeria God bless you the whole world gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ní the whole world mo kí yín pé ṣé gan
ẹ ṣé gan, ẹ ṣé gan, ẹ ṣé gan, ẹ ṣé gan. Mo dúpẹ́ lọ́wọ́ yín, mo dúpẹ́ gbogbo ẹ̀yin abroad, mo dúpẹ́ lọ́wọ́ yín gan, mo dúpẹ́ bẹ̀ yẹn dúró tì mí, mo dúpẹ́ bẹ̀ yẹn pè mí lóru lọ́sàn-án lẹ́ni time, mo dúpẹ́ gan, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn agbófinró pé ọ ṣé gan, ọ ṣe láti make peace tó dẹ̀ jẹ́ pé peace yẹn rè. Mo dúpẹ́ gan gidi gan, mo dúpẹ́ lọ́wọ́ yín gan, iṣẹ́ yín kò ní dókun mọ́ yín lọ́wọ́, Ọlọ́run á fìṣọ́ ẹ̀ àbí látòrí cobra tó fi dóde gbogbo yín máa nípò gíga lágbọ́rọ̀ lọ. Thank you very much, God bless you, God with you. Thank you.